káàbọ̀ sí ọ̀tún ètò wa fún ti òní. Èmi náà ni ti ní tòótọ́ aródú òjìgọ̀bì, ọmọ wọn lówó òdùrú ajífẹ́pẹ́ ṣeré, ọmọ ajímúdà, ọmọ abẹ́ wọn lórí kege. Èmi lọ́mọ bá rí jẹ àwọ̀ láàmú àwọ̀ òṣùlé ni mí, ọmọ láàgbélù, ọmọ ìtún alága àgbélé. Bẹ́ẹ̀ ni èmi lọ́mọ bàbá kan omi tútù tí jó ni fàìfàì. Lẹ́ẹ̀kan sí mo kí wa káàbọ̀ sórí ètò Kílẹ̀ Rese, lórí èyí tá a ti jọ máa ń ṣe àgbéyẹ̀wò àwọn kàyéfì àti ìrírí ayé gbogbo tá a gbọ́ tá a rí àbí àwọn ètò ìṣẹ̀lẹ̀ sí àwa gangan. Ṣáájú ohun gbogbo ẹ jẹ́ kí n bẹ̀ wá, ẹ má máìndì àwọn ariwo tẹ́ ẹ̀ ń gbọ́ lábẹ́lẹ̀. Ìjì ló ṣe bó ṣe wù láti ṣe, ó ká ilé àwọn kọ̀ọ̀kan ládùúgbò ibi tí mo wà yìí wọ́n wá ń tún ṣe, so gbágbágbá gbìgbìgbì yẹn kí ilé ọba tó jó kó lè rẹwà sí ni òun ni wọ́n bá ká. Lónìí ṣáàyí tèmi mo sáré lọ òde kan ní o, mo lọ bá wọn ṣe ṣíṣe. Ibẹ̀ ni ọ̀rọ̀ ti ta lura wọn, ìmọ̀ tá a bá ti jókòó níbi afẹ́ bẹ́ẹ̀ yẹn oríṣiríṣi ni àwọn ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ. Ìyẹn lẹ́nìkan wá sọ̀rọ̀ débi ọ̀dọ̀ ọ̀gá kan ní ibi iṣẹ́ kan. Ọmọ kékeré kan wà tó wá fún kinní tí àwọn akẹ́kọ̀ọ́ máa ń pè ní CWES àbí internship. Òun lọ́mọ yẹn wá fún. Oyè òde tí iye kò tí ì pẹ́ tó bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn, ó fẹ́ ṣe iṣẹ́ yẹn fún bí oṣù 6 láti fi kún ẹ̀kọ́ rẹ̀ ní ilé ẹ̀kọ́ gíga. Mi mọ ohun tóun àti ọ̀gá yẹn jọ ní lọ́wọ́, bóyá ó pẹ́ dé ni àbí nǹkan kan, mi mọ ohun tó ló ṣẹlẹ̀. Bọ́gà ṣe bẹ̀rẹ̀ sí ní lérí sí ọmọ ẹ̀ nìyẹn, òun máa deal pẹ̀lú ẹ̀. I will let you know that this office is a clinic kan. Ẹ ṣáà ti mọ àwọn òyìnbó tí wọ́n máa ń sọ yẹn. Wọ́n ní màmá yẹn ṣáà lè rí sí ọmọ yẹn, àmọ́ nígbà tọ́lọ́run máa ọmọ yẹn lóhùn àdúrà, bóyá kí n dẹ̀ sọ pé ó bá a ná màmá yẹn ní ẹgba. Wọn ì tí ì ṣetán ní ọjọ́ yẹn ni màmá bá gba ìpè wípé ìkọ́nú àwọn ọmọ ẹ̀ ń kọ́ ó ṣubú ó forí gbálẹ̀, ó ti dákú lọ gbọ́rọ̀gọ́dọ̀. Ìyẹn ni gbogbo wọn bá ní ìyẹn lẹ́rí pé ṣèbó ìdákú lọ gbọ́rọ̀gọ́dọ̀ ni. Lẹ́nìkan bá mú ẹnu lé ìtàn ló bá bẹ̀rẹ̀ sí ní sọ ìtàn. Ìtàn yẹn wá dá lórí oníṣègùn òyìnbó kan, a medical doctor. Wọ́n ní dókítà yìí, wọ́n ní ó jẹ́ akíkanjú, ẹni tí ó mọ iṣẹ́ ẹ̀ ní iṣẹ́, ó dẹ̀ máa ń gbìyànjú wípé ẹ̀mí àwọn ènìyàn òun ni àkọ́kọ́ fún òun. Ṣùgbọ́n àwọn kan jọ wà tí wọ́n jọ ṣiṣẹ́ tó jẹ́ wípé wọ́n kórìíra dókítà yìí, wọ́n dẹ̀ tún ń lára ẹ̀ pẹ̀lú. Wọ́n lára ẹ̀ torí wípé ẹni tí gbogbo ènìyàn fẹ́ràn ni. Wọ́n kórìíra ẹ̀ torí wípé kò gbà wọ́n láàyè láti ṣe ohun tó lòdì sí iṣẹ́ ìṣègùn òyìnbó àbí èyí tó lòdì sí òfin ìlú ibi tí wọ́n wà. Wọ́n ní ìyẹn ni wọ́n wá mú ẹjọ́ ẹ̀ lọ sùn sọ́dọ̀ àwọn kan. Àwọn ènìyàn wá kóra wọn wá mẹ́ta ni wọ́n ní bàbá ni wọ́n. Àmọ́ báwo ni ìtàn àbí àṣírí ohun tí wọ́n fẹ́ ṣe tú? Àwọn mẹ́ta yìí jókòó sí ilé ìgbafẹ́ kan tó dojúkọ ilé ìwòsàn. Ibẹ̀ ni wọ́n ti jọ ń sọ̀rọ̀ tí wọ́n ti ń lérí wípé lẹ́nìí táwọn bá ti ṣe afẹ́ àwọn tó ń kọ́, àwọn máa bọ́ sí inú ọgbà yẹn, àwọn máa lọ rí nǹkan kan mọ́lẹ̀ láti ta dókítà yẹn lọ́fà wípé torí pé gbọ́dọ̀ ṣubú, ó ṣe máa dènà ọgbà, ṣe máa dènà àwo. Ẹjọ́ yẹn ni wọ́n ní wọ́n ń rò. Ẹni ẹlẹ́ni tí wọ́n dẹ̀ ní àwọn fẹ́ ta lọ́fà ìyẹn òkùnkùn mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀. Ṣé mọ̀ pé àwọn kan wà tí Ọlọ́run máa ń dá ní àkàndá, àwọn yẹn máa ń mú mádàrí kàndá níwá láti ọ̀run. Wọn ò nílò babaláwo, wọn ò nílò wòlíì, wọn ò nílò àfáà kan láti bá wọn gbé ohun àdúrà sókè àbí bá wọn gbé ẹbọ àbí bá wọn ṣe ohunkóhun. Wọ́n ti mú mádàrí kan wọ́n ti mú wá. Àwọn aforídèpẹ̀nù àbí aborídèpẹ̀nù lọ́dẹ̀ ń pè wọ́n. Ètò bá ti jẹ́ déédéé ẹ̀ ṣáàbà ń fi sí. Kí ló happen? Wọ́n ní bí wọ́n ṣe mú gbogbo tí wọ́n tó fẹ́ mú tán lọ́ bá dìde. Wọ́n bá kágbádá 1,500 wọn. Ǹjẹ́ káwọn dẹ̀ sọdá títí o bọ́ sí òdì kejì níbi tí ilé ìwòsàn yìí wà. Àfi fẹ́ẹ̀ ṣe la agbégilódò ṣe ló palẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta mọ́ ní orí títì. Àfi wọ̀ ilẹ̀ lọ́ba ní alápá kan ní apá, ẹlẹ́sẹ̀ kan ní ẹsẹ̀, ìkànnù wọn nìyẹn orí tó fi máa gbálẹ̀ báyìí àwo lọ ni wọ́n níbẹ̀ ló paná sí kò wulẹ̀ wọ ilé ìwòsàn. Àwọn méjì tó kù ló bá dùn wọ́n. Ilé ìwòsàn bí tí wọ́n ti fẹ́ lọ ta ẹnìkan lọ́fà yìí bẹ̀ lọ́kọ́kọ́ rù wọ́n wọ̀ wípé kọ́dà kankan gba àwọn kọ́ bá wọn dóòlà ẹ̀mí wọn. Ìkan nínú wọn mi rántí bóyá ẹ̀yà alápá ni àbẹ́lẹ́sẹ̀ lọ́ní tìyẹn ti ẹ̀ bàjẹ́ tó bẹ̀ tó jẹ́ wípé wọ́n ronú kí ni wọ́n fẹ́ ṣe irin lọ́màgé sí, àmọ́ ṣá lópin eré. Méjì nínú àwọn ẹni yìí ni wọ́n bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ. Ẹyọ kan ṣe tó wá ṣẹ́kù yẹn rádaràdarà kọ̀rákọ̀ ìjàmbá ọkọ̀ tó níyẹn òun ló bá jà títí
fún oyè ọdún tó kù tó lò ní ilẹ̀ alààyè. Ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn òdì kílẹ̀ rí sẹ́yìn tí mo mú wá fún yín kó tó di pé ẹ dá sí ẹjọ́ tá a bá rẹ́ni tó ní irú mádàárín kan yẹn ìyẹn that supernatural mádàárín kan kì í ṣe ìta àṣẹ fúnra wa ṣètà àdáyé tí ó bá wá látọ̀run tí ó lò mọ́ ó lè yá mi torí ẹ̀mí ò fẹ́ máa ṣí bíbélì olúwa àwọn tó yọ mí lẹ́nu ti pọ̀ tó yìí èmi náà ń wá natural mádàárín kan ẹ fi ṣọwọ́ sí mi ẹ má wọ̀rẹ́ kan ìyá mi fóṣù méjì péré màá dá a padà ṣùgbọ́n fún èyí tí mo mú wá fún wa yìí ohun tẹ́ ẹ bá rí sí ẹ fi ṣọwọ́ sí wa bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lórí ìtàkùn àbí nọ́mbà wa àti ímeèlì wa tẹ́ ń wò lórí ẹ̀rọ yín tẹ́ bá dẹ̀ fẹ́ mọ̀ sí nípa iṣẹ́ wa tá à ń ṣe nílé iṣẹ́ Nuwa Media torí iṣẹ́ wa pọ̀ gan bá a ṣe ń bá yín ṣe àkójọpọ̀ ìwádìí là ń kó àwọn ayẹyẹ yín jọpọ̀ sínú fọ́nrán bẹ́ẹ̀ náà la máa ń bá yín ṣe kò kárí ayẹyẹ yín gbogbo a máa ń ṣe gbogbo iṣẹ́ tó bá ti jẹmọ́ ká ti gbóhùn sáfẹ́fẹ́ ká bá yín fẹ́ lójú tó bẹ́ẹ̀ ṣe fẹ́ ká fẹ́ lójú sí ẹ̀yẹn tí a tọ́ka tó lọ sórí àsíá wa ìyẹn www.nuwamedia.com Nuwa yẹn ní àmì ohun Yorùbá lórí nuwamedia.com ní kẹ́ẹ̀tẹ̀ lọ́gán lẹ́ máa já sí orí àsíá wa lórí ayélujára. Ẹ̀yin tèmi nílé a ò ní rí jù báyìí lọ fún ti òní Aródún náà ni mò ń jẹ́ mi ò parúkọdà ọmọ wọn lówó òdúró ọmọ àwọ̀ òṣùlẹ̀ ọmọ bàbá kan omi tútù ti jó ní fàìfàì èmi máa ń ní ìdánilójú kan wípé láyọ̀ báyìí la máa ríra wa nígbà míì ìgbà re títí ìgbà náà kò fi sílẹ̀ sínú àlàáfíà. Nuwa Media.